ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣe àlàáfíà ní ẹwà gbogbo lé nǹkan gist tí a gbọ́ òun ni wípé olórí Temitope wọ́n blast Mariam, wọ́n fún ní ọ̀rọ̀ tí eégún gbọ́ tó fi pa lórí. ẹ̀yin èèyàn lé kò ń ṣe nǹkan tó easy rárá. bí a ṣe gbọ́ o, wọ́n ní Laide wá sí Ilé Ifẹ̀, wọ́n ní bó ṣe máa ń wá rí kábíyèsí nìyẹn because business partner ni wọ́n nígbà tó wá, wọ́n ní kò dẹ̀ kí n dé sí palace mọ́, wọ́n ní hotel Ọ̀jájá hotel ló máa ń dé sí. wọ́n ní àtìgbà tí kábíyèsí ti fẹ́ kí Queen Naomi padà wá sínú palace o, wọ́n ní gbogbo wọn ò wọnú palace mọ́ o, wọ́n ní gbogbo wọn ò gbà wọ́n láàyè nínú palace mọ́, wọ́n ní Ọ̀jájá hotel ni wọ́n máa ń fìpàdé sí. wọ́n ní bí olórí Temitope bó ṣe lọ sí Ọ̀jájá hotel, wọ́n ní tó rán ní ọ́fíìsì níbẹ̀, wọ́n ní Mariam náà lọ síbẹ̀, wọ́n lòun náà lọ ṣe nǹkan níbẹ̀. ṣùgbọ́n ká tó continue gist ẹ jẹ́ kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi, ṣé àlàáfíà ni ẹ wà o, gbogbo lè ń kọ́ o. orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ subscribe o, kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. nǹkan tá a dẹ̀ fi ń sọ Yorùbá ó ṣe kókó, ó ṣe pàtàkì nítorí pé a fẹ́ gbàgbé àṣà wa ni. a tún sọ fún àǹfààní bàbá wa àti ìyá wa tó wà nílé tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. ẹ̀yin èèyàn lé gist tá à ń sọ lọ, wọ́n ní Mariam àti olórí Temitope wọ́n náà lọ sí Ọ̀jájá hotel, wọ́n ní ọ́fíìsì níbẹ̀ láti lọ ṣe nǹkan. wọ́n nígbà tí wọ́n débẹ̀, wọ́n ní bí Laide ṣe lọ kí olórí Temitope nìyẹn. wọ́n ní olórí Temitope náà dẹ̀ kí padà. wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí gbé olórí Temitope mọ́ra nìyẹn. wọ́n ní bẹ́ẹ̀ ni olórí Temitope ń fi ara sọ̀rọ̀ fún un wípé òun ò wá interested kó máa lọ. wọ́n ní bí Laide ṣe bẹ̀rẹ̀ sí rojọ́ tó ṣì ń rojọ́ ni. wọ́n ló ń ṣe bí ìgbà tó jẹ́ pé ara wọn ní ara àwọn ìyàwó kábíyèsí ni. wọ́n ní bí olórí Temitope ṣe ṣàn ẹ nìyẹn. wọ́n ní olórí Temitope bá walk away o. wọ́n ní bí Laide ṣe wá bá olórí Temitope nìyẹn pé òun ò láìkí bí olórí Temitope ṣe ṣàn òun. ipe kí ló dé tí olórí Temitope máa ṣàn òun báyẹn. wọ́n ní olórí Temitope sọ fún Laide pé kò lè fẹ́ kábíyèsí. ipe marriage o kì í ṣe tipátipá. ipe kí ló dé tó ń lé kábíyèsí kiri. wọ́n ní bí inú ṣe bí Laide nìyẹn tó bẹ̀rẹ̀ sí pariwo, tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé kí ni olórí Temitope mean, kí ló dé tán máa sọ̀rọ̀ sí òun báyẹn. pé no, it's wrong, wọn ò ní right láti sọ̀rọ̀ sóun báyẹn. so èmi ò mọ nǹkan tó ń ṣe Laide o, mi mọ nǹkan tó ń wá kiri o, mi mọ nǹkan tó sọnù lọ́wọ́ Laide tó ń wá kiri. àmọ́ tó wà nínú palace ń pariwo kábíyèsí ò ní time fáwọn o, kábíyèsí ò ní time fáwọn o. ìwọ̀n tiẹ̀ ó sì fẹ́ kábíyèsí tipátipá ni. ó lágbára o. so wọ́n ní bí olórí Temitope ṣe kúrò lẹ́gbẹ̀ẹ́ nìyẹn, wọ́n ná ṣàn ẹ̀. wọ́n ní bí ìgbà tí Mariam ń wò wọ́n, ìgbà tí Mariam ti wá rí pé olórí Temitope ti ṣàn Laide, wọ́n ní Mariam wá bá olórí Temitope. wọ́n ní Mariam wá ń sọ fún olórí Temitope pé ó ṣe òun láìkí bó ṣe handle Laide Badmus. wọ́n ní olórí Temitope bá bẹ̀rẹ̀ pẹ̀lú Mariam. wọ́n ní olórí Temitope sọ fún ẹ pé kí ló dé tó ń kí mi, ṣé mo ṣe fún ẹ ni, má kí mi rárá, ìtorí tí ẹ kọ́ ni mo ṣe ṣe. wọ́n ní olórí Temitope sọ fún ẹ pé má yẹ kó wọ orí ẹ pé mo ṣàn Laide fún ẹ, mi ì ṣàn Laide fún ẹ rárá. olórí Temitope ní ṣé o rè pé màmá bá Laide jà nítorí ẹ ni, kí ni mo fẹ́ fi bá Laide jà nítorí ẹ fún kí ni. wọ́n ní olórí Temitope sọ pé àwọn ṣe nítorí Queen Naomi àti kábíyèsí ni o, torí ìjà yìí ó ti ń dé ibi tó lápẹẹrẹ. pé ṣé ẹ̀yin
obìnrin yìí ṣé kò sú yín ni? Ṣé ìwà tẹ́ ń wù yìí ò sú yín ni? Fún Queen Naomi láti wá bá ọkọ ẹ̀ kó wọnú palace látijọ́ tẹ́ ti ń jà. Kí lẹ rí? Kí ni kókó? Kí ni achievement yín látọjọ́ tẹ́ ti ń jà? Wípé nǹkan táwọn fi ṣe nìyẹn nítorí pé àwọn fẹ́ kí kábíyèsí àti Queen Naomi come back ni, kán wà láàyè wọn níbi tó yẹ kán wà, kí peace reign, kí wàhálà kó dínkù nínú palace. Wọ́n ní nǹkan tí Olori Temitope sọ fún nìyẹn. Wọ́n ní Olori Temitope sọ fún Mariam pé ṣé òun ò rí pé tí Queen Naomi ò bá wá sínú palace kò sí ẹni tó máa ní peace nínú àwọn ni. Ipe kò sí ẹni tó máa ní ayọ̀ nínú àwọn, kò sí ẹni tó máa ní ìdùnnú nínú àwọn. Ipe so ìwọ́n fẹ́ máa mú nǹkan ní líle ó dẹ̀ rí bí gbogbo nǹkan ṣe ń dojúrú. Wọ́n ní Olori Temitope fi ọ̀rọ̀ gbá Mariam lórí. Wọ́n ló ní ìwọ inú ẹ̀ ò ní dùn, inú tèmi náà ò ní dùn, kò sí nǹkan kan tínú wa máa dùn nínú wa. Ipe inú kábíyèsí gan ò ní dùn, ipe gbogbo kábíyèsí á wá kun, gbogbo palace á wá kun gógógógógó. Ipe ṣé ìwúrí ẹ nìyẹn àbí nǹkan tó jẹ́ ayọ̀ fún ẹ nìyẹn? Wọ́n ní Olori Temitope ní kí ló dé tó jẹ́ pé ẹ̀yin obìnrin yìí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ di ojú inú yín, ẹ fẹ́ fi ríran. Tẹ́ fẹ́ máa ní kábíyèsí lára. Èèyàn ló nífẹ̀ẹ́ ìyàwó òun fẹ́ mú padà wá sínú palace, èèyàn kan tó nífẹ̀ẹ́ láyé àti lọ́run nìyẹn. Ẹ wá ní rárá kò ní mú padà wá sínú palace. Ṣé ẹ mọ̀ pé tí ò bá mú padà wá sínú palace, wàhálà àti ewu ló máa mú jáde ni? Ipe ṣé ẹ mọ̀ pé tí ò bá mú padà wá sínú palace, bìlísì ló máa mú jáde ni? Wọ́n ní kí ló dé tí Mariam ò lè jẹ́ kí kábíyèsí nísinmi? Kí ló dé tí Mariam ò lè jẹ́ kí kábíyèsí mú ìyàwó ẹ̀ wá sínú palace àtọmọ ẹ̀ kínú wọn dùn? Kí ló dé tí Mariam ń fi agídí tó fi ń ṣe gbogbo nǹkan? Pẹ̀lú gbogbo agídí tó ń ṣe, wọ́gán ò wá happy pẹ̀lú ara ẹ̀. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé ìyàtọ̀ wo ló wà láàrin pé kí kábíyèsí fẹ́ Queen Naomi padà àti àwọn tí wọ́n fẹ́? Kí ló dé táwọn ò lè behave gẹ́gẹ́ bí ẹni tó ní làákàyè àti ẹni tó ní ọgbọ́n lórí? Kí àwọn fi ìfẹ́ fún ẹni tó nífẹ̀ẹ́. Ọ̀rọ̀ Queen Naomi wọ́n ṣe ń sọ Láìdé náà, ó ń gbé kùrùkẹrẹ kiri. Kí ni wàhálà yìí? Níbo ló ń já sí báyìí? Níbo ló máa lọ báyìí? Ẹ̀yin èèyàn, gist tá a gbọ́ nìyẹn. Allegedly bá ṣe gbọ́ ni o, ẹ̀yin ará ilé. Wọ́n ní Olori Temitope wọ́n sọ̀rọ̀ gbá Mariam lórí o, kì í ṣe kékeré. So a ní ká mú gist wá fún yín ni o. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò. Ní àṣẹ Ọlọ́run ọba, òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.